ó ń bọ́ láwọ̀ sánmọ̀ gbogbo ojú ni yóò rí àtàwọn tó kàn lákàwọ̀ àtàwọn tó dé ládé. Dídé Olúwa ò kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà ọ̀rẹ́ mi gbọ́. Dídé Olúwa ò kù sí dẹ̀dẹ̀ máa ṣọ́nà. Ó lè jẹ́ lónìí tàbí lọ́la mi ò máa mọ̀. Jésù lè dé nígbàkigbà, anytime ló lè dé. Ṣé o ti múra sílẹ̀? Ó lè jẹ́ lọ́sàn-án tàbí lálẹ́ mélòó sọ. Tó bá dé n ó fàyọ̀ pàdé Olúwa mi ò tó bá dé. Tí Jésù bá ń tọ̀ wá ó pe ọ pé máa bọ̀ ọ̀rẹ́ mi o. Máa ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé iyè. Máa ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé ògo. Ilé mi bẹ́ẹ̀ lókè o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Àtìpó àti àlejò lájẹ́ láyé. Bàbá mú mi débẹ̀ o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, àfẹnibá fi ṣe dópin ló lè ṣàṣeyege. Máa ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé iyè. Ìwọ ńkọ́? Máa ṣiṣẹ́ pípẹ́ kí n lè dé ilé ògo. Ilé mi bẹ́ẹ̀ lókè o, ilé mi bẹ́ẹ̀ lókè ọ̀run. Àtìpó àti àlejò ni ajẹ́ láyé. Mẹ́túsẹ́là gan tó lo 969 years ó pàpà kú. Ó sì wù ká pẹ́ láyé, á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ó ní tá bá ti jíwa dìde pẹ̀lú Kristi ká máa ṣàfẹ́ ohun tó ń bẹ lókè ọ̀run kì í ṣe ohun tó ń bẹ ní ayé. Ẹlòmíì wálé ayé má yàbí pé kò ní kò láyé yìí mọ́. Gbogbo nǹkan tó kójọ yẹn ó máa fílẹ̀ níjọ́ kan. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ 6 péré ni. Asán nínú asán, òmùlẹ̀ mọ́fò. Mo ronú títí àṣé asán máa láyé jẹ́. Kí là ń gbé gan tá à ń gbé? Mo ronú títí àṣé asán máa láyé jẹ́. Mo ronú jinlẹ̀ àṣé òfò láyé o. Ìmúlẹ̀ mo fò láyé o. Asán 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 láyé yìí o. Asán asán máa láyé jẹ́. Ènìyàn torí rẹ̀ kódó kó ronú o. Tá bá ronú ọjọ́ ọ̀la a ní máa ṣe bí. Torí ọjọ́ òdúró dẹ́gì kan àsìkò kù fẹ́rẹ́fẹ́. Wọ́n náà ka iye èjì tó ti wá ń sìn. Ọjọ́ mélòó ló kù? Olúwa káàtì ẹ̀ níyàn fẹ́ lo 120 years. Yọ èjì tó ti wà lọ́wọ́ báyìí. Yọ kúrò ní 120 ló kù. Nísìn nígbà tí agbára ṣì wà. Ó ní wọ́n ti ẹlẹ́dàá ẹ̀ ní ìgbà ìwé rẹ̀ kí ọjọ́ ẹbí kó tó dé. Kó tó di pé eruku ń wúkọ́. Tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ Ọlọ́run. Ó ní ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run àti ìlú rẹ̀. Ó ní gbogbo tó kù àfikún ni. Ó là máa fi kún fún wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú àfikún yẹn là ń lépa. Mo fẹ́ lówó, mo fẹ́ kọ́lé, mo fẹ́ bímọ, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣe ìlú òyìnbó, mo fẹ́ ṣe gbá. Àti ẹlòmíì òjókòó ńjọ́ kan pé tí n bá kú lónìí ibo ni mò ń lọ. Ǹjẹ́ èyí wà lẹ́yìn ikú? Àbí tá bá ti kú ó ti tọ́ náà nìyẹn. Gbogbo nǹkan tó yẹ ká máa rò níyì. Nítorí pé ayé yìí fúngbà díẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ẹ máa ṣọ́nà kẹ́sì máa gbàdúrà. Ẹ máa ṣọ́nà o kẹ́sì máa gbàdúrà o. Ta ló lè mọ ìgbà àti àkókò tó kọ́yàwó lè dé? Ẹ máa ṣọ́nà. Ṣé wọ́n mọ̀ pé ẹni tí ò síkì kú? Àìmọye tí ò síkì tó kú. Ẹlòmíì ní accident, ẹlòmíì wọ́n poison, ẹlòmíì wọ́n yìn ní ìbọn pa, ẹlòmíì àwọn ayákẹ́là ló pa. So o gbọ́dọ̀ wà ní ìmúra sílẹ̀ di ẹlẹ́dàá rẹ̀ pé ìgbàkigbà tí ikú bá dé kí n rí Jésù kí n tó rí ikú. Ìlépa tó gbọ́dọ̀ ga jù nínú ọkàn wa lélẹ̀ kì í ṣe ká máa lépa wọn ayé lásán. Ó dá kíyàn ní gbogbo nǹkan tí à ń sọ yìí ṣùgbọ́n ìjọba Ọlọ́run ju gbogbo ẹ̀ lọ. Ó ṣe pàtàkì ju gbogbo nǹkan tá lè máa lépa láyé yìí lọ. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. Ẹ máa ṣọ́nà kẹ́sì máa gbàdúrà. Ta ló lè mọ ìgbà àti àkókò tó kọ́yàwó lè dé? Ẹ máa ṣọ́nà. A gbọ́dọ̀ dàbí àwọn wúndíá tó jẹ́ òmùgọ̀. A gbọ́dọ̀ jẹ́ wúndíá tó jẹ́ ọlọ́gbọ́n kí èròró wà ní àtùpà wa ká máa gbàdúrà láìsinmi láì ṣàárẹ̀. Ká máa wà ní ìmúra sílẹ̀ débi bọ́ Jésù lẹ́ẹ̀kejì. Torí pé Jésù ò ní pẹ́ dé. Tí wọn náà bá wo gbogbo wàhálà tó kúnnú ayé sìn. Abo àmì ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ tán. Orílẹ̀-èdè ń dìde síra wọn. Ogun àti ìrọ́kẹ̀kẹ̀ ogun níbi gbogbo. Èèyàn àjàkálẹ̀ àrùn. Èwo ni ò tí ì ṣẹlẹ̀ ń bẹ. Gbogbo nǹkan tí Bíbélì sọ pátá ní Matthew 24. Gbogbo ẹ̀ ló ti ṣẹlẹ̀ tán. Torí náà Jésù lè farahàn nígbàkúgbà láwọ̀ sánmọ̀. Bẹ́ẹ̀ ni. Ó máa yọ láwọ̀ sánmọ̀ gbogbo ojú ló dẹ̀ máa rí. Àtàwọn tó kọ̀ mọ́gi, àtàwọn tó dé ládé. Gbogbo wọn ló máa rí.
èmi àti ẹ nǹkan tá a nílò láti ṣe ni pé ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ká fi ìwà ipá sílẹ̀, ká fi ìwà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ká kọ ìgbé ayé àìwà bí Ọlọ́run sílẹ̀, ká bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé òdodo, ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé ìwà bí Ọlọ́run, ìgbé ayé àìlẹ́ṣẹ̀, ká kọ èṣù àti iṣẹ́ rẹ̀ gbogbo sílẹ̀, ká dìrọ̀ mọ́ Olúwa. Jésù yóò jọba aráyé ẹ yọ̀, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Èmi náà sọ alóore ń ké báyìí. Jésù yóò jọba ní gbogbo àgbáyé, ẹ múra láti pàdé rẹ̀ o. Gbọ́ ohùn alóore ó ń ké sí ọ wípé padà alágbẹ̀yìndà ọmọ, wọ́n gba ìmúṣẹ ìlérí tá ó fi fún ọ o. Jésù yóò jọba aráyé ẹ yọ̀, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé, ẹ múra láti pàdé rẹ̀. Tó bá dé ará mi ò, tó bá dé àlìkámà là kó sínú àbá, èkó la ó fi nà sùn pátápátá. Èwo ló yan ọ̀rẹ́ jẹ́wọ́ ara rẹ̀, ó bá jẹ́wọ́ ara rẹ̀ o. Èwo ló yan ọ̀rẹ́ jẹ́, ṣé párádísè ni tàbí ikú? Ó ní mo ti fi síwájú rẹ̀ lónìí, ìyè àti ikú. Ó ní yan ìyè kí o lè yè. Kí ni ìwọ̀n yàn ọ̀rẹ́ mi? Ṣé o fẹ́ tẹ̀síwájú ní ìgbé ayé ẹ̀ṣẹ̀ ni, àbó fẹ́ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí o wá sọ́dọ̀ Jésù? Wá sọ́dọ̀ Jésù lónìí, yóò fún ọ ní iye o. Ayérayé ọ̀rẹ́ mi, wá sọ́dọ̀ Jésù, yóò sọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Jésù ń bọ̀ lófurufú pẹ́ láyọ̀, ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fèmí o. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀, àwọn tó fẹ́ yóò fò lọ. Ó ní a ò ní ṣáájú àwọn tó ti kú. Ó ní àwọn tó ti kú ló máa kọ́kọ́ jí, wọ́n máa paradà, wọ́n gbé aṣọ tuntun, àbọ̀ aṣọ èrí, aṣọ ṣe lára wọn, wọ́n á wọ aṣọ tuntun, aṣọ funfun wọ̀n. Báyìí náà ni àwọn tó wà láyé ó ṣe máa paradà. Ó ní a ó wà pẹ̀lú Olúwa títí láéláé. A ó pa mí láradà, a ó dé mi ládé ògo, a ó sì gbé mi níyàwó nílé ògo lọ́dọ̀ Bàbá. A ó fìràwọ̀ sáde mi o, àtìràwọ̀ sáde ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ òdodo. Bẹ́ẹ̀ ni adé ìyè, adé òdodo ń bẹ fún àwọn tó bá ṣiṣẹ́ tọkàntọkàn, tó fi tọkàntọkàn sí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni adé ìyè wà fún gbogbo wa, fún àwọn tó bá gbà. Paul apọ́sítélì ní kì í ṣe fún èmi nìkan, ṣùgbọ́n fún gbogbo àwọn tó bá fẹ́ràn dídé rẹ̀, tó fẹ́ràn bíbọ Jésù ni adé yẹn náà wà fún. Ṣé wọn náà ti ṣe tán? Lórúkọ Jésù, ẹni ẹlẹ́ni ò ní gbádùn tèmi, ẹni ẹlẹ́ni ò ní gbádùn tèmi. Ó ní àwọn mìíràn kò ní lè bá wọn kọ orin ayọ̀ ní ọjọ́ náà, ṣùgbọ́n gbogbo wa ni ayọ̀ ń bẹ fún. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá, a ó pàdé Olúwa ní ìsọmọ. Gbogbo wa pẹ̀lú Jésù yóò wà níbẹ̀ o. A ò bọ̀ lọ́wọ́ àníyàn àtàrò. Kí ni máa jẹ́ kí n máa bá mo ṣe máa sanwó ní bá mo ṣe owó sukú ọmọ? Kò ní sí gbogbo yẹn mọ̀. Inú run mi, orí fọ́ mi, ẹ̀dọ̀ dùn mi, eruku wúkọ́, ara ń nu mi, kò ní sí gbogbo yẹn mọ̀. A ò bọ̀ lọ́wọ́ àníyàn àtàrò. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá, ìwọ àṣetán fún bíbọ̀ rẹ, ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi tó wò mí. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀, ọmọdé àti àgbà ṣetán. Ọjọ́ ayọ̀, ọjọ́ ńlá, à ń bẹ lọ́dọ̀ rẹ̀, a ò ní yá kúrò níbẹ̀ o. Títí ayé wa ò bẹ̀rù Jésù o. Nínú ògo dídán rẹ̀, ká lè ní ibùgbé lókè ọ̀run. Lórúkọ Jésù, èmi àti àníbùgbé pẹ̀lú Jésù títí láéláé. Ohun ayé yìí kò ní yà wá nípa kúrò lọ́dọ̀ rẹ̀ ní orúkọ Jésù.